àǹtí Ronke Oṣòdì Òkè chat yín ṣé ẹ̀yin lẹ gbé fún àwọn Joyce àbí Lọlá Fádùrù lè gbé fún Joyce? Ìyábọ̀ Ìyábọ̀ mọ nǹkan kan mọ ohun tá a rí mọ pé mi ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. You know, I'm a very quiet person. Èmi ò ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Regardless orúkọ tẹ́ bá pè mí. Mi ṣá fail bí Ìyábọ̀ Òjó. Ìyẹn ti dá. Ìyábọ̀ Òjó is a pathetic failed actress. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣá máa gbọ́ bá. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ o kẹ́ wo fídíò yìí dé parí báwo ṣe máa play rẹ̀ fún yín ṣùgbọ́n kí á tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn wa nǹkan bẹ mẹ́wàá ti ṣẹlẹ̀ bẹ̀m̀bẹ́ ti ṣẹlẹ̀ nítorí wípé Lizzy Anjorin má ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé o bí ó ṣe máa bá wa ká lọ nítorí ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ti ṣe tán láti máa bá wa ká lọ ó bá jẹ́ bẹ́ẹ̀ ó yá o. Ẹ bá bò mí Ọlọ́run ní bò èèyàn mi fẹ́ kẹ́ bò mí rárá tó. Ṣé rí ọgbọ́n interview kan tí Lizzy ṣe kò fẹ́ ṣe interview náà she was talking on Facebook. Ó sọ wípé nǹkan méjì ló dùn mí bẹ́ẹ̀. Ó sọ wípé pé òun bẹ́ẹ̀ ní kẹ́kọ̀ọ́ síṣẹ́ pé ìgbà tó sọ. Mi tí gbọ́ ti Lọlá Fádùrù tí n bá gbọ́ side Lọlá Fádùrù máa mọ̀ kó tó ń fẹ́ sí. Àǹtí Ronke Oṣòdì Òkè ṣé pé ó dùn yín pé Lizzy Anjorin ó dùn yín pé Lizzy Anjorin ló pè yín lọ sí New York Lizzy tẹ́ fi gbogbo ọjọ́ yín tẹ́ fi ń sáré kó ṣubú Lizzy yẹn ni ẹ jẹ́ kí n gbọ́ ti Lọlá Fádùrù ẹ mọ nǹkan tẹ́mi ṣe máa ń gbé oògùn wá bí oògùn ní ṣi ni mú èpò kì í ṣìyànjà òun lèmi ṣe máa ń gbé oògùn wá bí ó ti yẹn òun lèmi ṣe máa ń gbé àdàbí wá àdàbí jà ó dẹ̀ jèpè àǹtí Ronke Oṣòdì Òkè lè divert wa so ẹ̀yin rò mí pin pé mi ò lè ṣoore fún yín èmi ò dàbí ẹ̀yin ẹ lọ bèè lọ́wọ́ àwọn tó mèmí dáadáa ẹ lọ bèè lọ́wọ́ àwọn tó mèmí dáadáa ẹ lọ bèè lọ́wọ́ àwọn tó mèmí dáadáa ṣé kí n tún bọ̀ sí bọ́ọ̀bù yín ogún mi dá mi lójú ni mo fi gbárí èmi ò ń ṣe olórí burúkú èèyàn bíi tìyábọ̀ Òjó olóríire èèyàn ni mí tẹ́ bá dẹ̀ wo ìgbésí ayé gbogbo wa dáadáa ẹ rí pé gbogbo wa tí gbogbo wa ń wù ẹ rí pé gbogbo wa tí gbogbo wa ń wù ẹ rí pé òun lọ́lọ́run fi ń kẹ́ wa láwùjọ àǹtí Ronke ó ṣọ́ọ̀kì yín bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn ìwà mi lọ́lọ́run fi lànà ọ̀la fún mi nínú ayé ìwà mi àníyàn mi ní jíjí tí mo jí nígbésí ayé mi oore ni mo yàn dáadáa ni mo ń ṣe mi ìmọ̀ bóyá àwọn èèyàn rántí press ọ̀rọ̀ show yìí dùn kí ló dé tẹ ṣe ń flag show tó dùn tó yẹ ẹ má máa flag ẹ má máa flag àwọn show tó bá dùn báyìí I have listened to it I just don't share it ẹ jẹ́ ká gbọ́ because àǹtí Ronke Oṣòdì Òkè ń sọ̀rọ̀ bíi ká ní pé so ẹ mọ̀ pé Lizzy lè ṣe bẹ́ẹ̀ ìyá iṣẹ́ tọ́lọ́run fi rán Lizzy nìyẹn tèmi bá ń jẹun bìkan èmi máa ń kó àwọn èèyàn lọ́bẹ̀ ni pé gbogbo ẹja jọ ṣoríire àfìgbà tí Ìyábọ̀ Òjó dé tí Ìyábọ̀ Òjó nírọ́ o àfi kí ayé àwọn èèyàn bàjẹ́ kóun rí nǹkan máa fi gba donation ẹ jẹ́ ká máa gbọ́ lọ sọ ẹ mọ̀ ẹ jẹ́ kí Lọlá Fádùrù jáde kó wá bú àdàbí pé Lizzy Anjorin àdàbí Lọlá Fádùrù mi ti gbọ́ pàtì ẹ o Lọlá Fádùrù mo fẹ́ kó jáde kó sọ pé àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Lizzy sọ number one Lizzy kọ́ ló introduce Ronke Oṣòdì Òkè sí mi Lizzy ò dẹ̀ offer mi pé owó iṣẹ́ tòun kí n fowó kún kí n fi ra ticket fún Ronke Oṣòdì Òkè
ẹlẹ́ẹ̀kẹta ni pé àdàbí tí Lizzy ò bá gba owó iṣẹ́ ẹ̀ lọ́wọ́ èmi Lọlá Fádùrì ṣe rí pé mẹ́ta ni nǹkan tí mo fẹ́ kí Lọlá Fádùrì wá jáde kó wá ṣe nìyẹn. Lọlá Fádùrì ṣé o mọ̀ pé ó ti pẹ́ tí n ti máa ń pe àdàbí lórí social media yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wàá mọ̀ nǹkan tó ń pè ní àdàbí. Lọlá Fádùrì ṣé o mọ̀ nǹkan tó máa ń pe àdàbí ẹ bá mi táàgì Lọlá Fádùrì ẹ bá mi táàgì àǹtí Rónkẹ́ Òṣòdòkè ẹ bá mi táàgì Ìyábọ̀ Òjó. àwa ò ń ṣe olórí burúkú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó àti àwọn tó ń kó kiri tó máa ń ba ayé èèyàn jẹ́. Lọlá Fádùrì èmi challenge ẹni kò jáde kò ní wípé àdàbí tó bá jẹ́ pé Lizzy Anjorin ló introduce Rónkẹ́ Òṣòdòkè sí mi lórí set yẹn fún iṣẹ́ tó ṣe yẹn. Àdàbí tí Lizzy bá sọ wípé kí n fi owó kún owó iṣẹ́ òun kí n fi ra tíkẹ́ẹ̀tì fún Rónkẹ́ Òṣòdòkè. Àdàbí tí Lizzy Anjorin ò bá gba owó iṣẹ́ lọ́wọ́ mi. Mẹ́ta yẹn ó ti tó. Lọlá Fádùrì mẹ́ta yẹn ti tó. Ọjọ́ pẹ́ aṣèré gbàgbé. Ìwọ Lọlá Fádùrì àsìkò ọ̀rẹ́ ò tí tó. Yasin Lọlá orí mi níbi tí wọ́n ti ń ba yé àwọn onítíátà wa jẹ́ tí mo dẹ̀ ń dúró pé kí tí wọ́n má bàjẹ́. Ìwọ wo bó ṣe jẹ́ kí Ìyábọ̀ Òjó fi ẹ́ ṣẹ̀sín látàrí wípé o choose part rightly. Nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún Mohbad Lọlá Fádùrì gbogbo ọmọ tó bí ṣe pray kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀. Ṣé olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ ẹ̀ pẹ̀lú àwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà tí gbogbo wọn máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú. Èwo nínú yín ló gbàdúrà kán fi òkú ọmọ òun kán fi ṣe nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe? Èwo nínú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó tí gbogbo yín máa mọ sàárì ọmọ yín tẹ́ pray nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún DJ Splash kán ṣe fọmọ yín? Èwo ló gbàdúrà nǹkan tí wọ́n ṣe fún Ìyábọ̀ tán ṣe fún Ìjẹ̀ṣà kán ṣe fún yín? Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ẹni èpè, ẹ̀yin ẹni òfò, ẹ̀yin ẹni ẹ̀sín, ẹ̀yin ẹni àdánù, ẹ̀yin olòṣì ẹ̀dá, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ẹni èpè, ẹ̀yin tọ́lọ́wọ́n ajé ó bàjẹ́ fún tọmọtọmọ yín. Ẹ̀yin lẹ ń jẹ lábẹ́ Ìyábọ̀ Òjó, ẹ̀yin lẹ ń mu lábẹ́, ẹ̀yin lọ́lọ́run ti kọ̀ díẹ̀ mọ́ ṣe sí yín tẹ́ ti ṣorí burúkú nínú ayé. Ẹ̀yin lẹ mú àṣírí tẹ́ ní London Gistlover tó mú yín bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ jáde síta ẹ wá pe àdàbí. Ẹ jẹ́ kí n gbọ́ kíní ìtàn. Ṣé wá ní owó tẹ́ fi pè mí síṣẹ́ o? Ẹ wá dá owó tó jìyà tó fi wá bá ẹ ṣiṣẹ́ níbi 13 years ago. Mo kò fẹ́ mọ bó ṣe ṣẹlẹ̀. So ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó gbógun tì mí. Mo ní ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ogun sí mi. So after 13 years lẹ́yìn ṣe ń wá nǹkan tó ṣẹlẹ̀. Àbẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad. Ẹ bèrè tó ṣẹlẹ̀ sí Jẹ̀ṣà. Adúrú ẹ̀mí tí Gistlover ti waste dànù. I mean Gistlover tí Ìyábọ̀ Òjó ní direct contact tán jọ ń pera wọn tí Ìyábọ̀ Òjó náà upload síbẹ̀ allegedly. Ẹ̀yin ò ní interest nínú gbogbo ẹ̀mí tí Gistlover ti fi ṣòfò dànù ní 2025. N tẹ́ ní interest lé lórí ni wípé kó jáde kó wá sọ. I understand ẹ̀yin ò lè ṣerú ẹ̀ fọmọlàkejì yín. Èmi tí mo dẹ̀ mọ́rú ẹ̀ ṣe tí mo ṣe bí ẹni tó gọ̀ òun lọ́lọ́run fi kún mi lọ́wọ́ lẹ́ni. So kàn jáde kàn rí òkú Mohbad mọ́lẹ̀ àbí kàn wá sọ̀rọ̀ oore tí Lizzy ṣe fún ẹ̀yin. Kàn gbàgbé ọ̀rọ̀ Abu Ebel tí Ìyábọ̀ Òjó tún fẹ́ dúnrún rapist mọ́. Bóyá ẹni ẹlẹ́ni dẹ̀ ṣe mi ò mọ̀ o, kò kàn mí o, ọ̀rẹ́ ni gbogbo wọn tó bá wọn kàn jọ fojú ara wọn rí. Mo ní kàn jáde lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó tó sọ pé bastard ni bàbá Mohbad, gbogbo yín ò kàn yín. It's okay.
bí wà oníkálùkù ṣe rí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ṣe sóníkálùkù. Ẹ rí pé èèyàn kan ò lè dúró ní mẹ́ta mẹ́ta, èèyàn kankan ò dẹ̀ ní dúró ní méjì àfi tó bá la tán. Ẹ rí pé nínú ayé Ọlọ́run ti ń fi ìwọ oníkálùkù, Ọlọ́run ti fi ń dá lẹ́jọ́. Because aims and objective yín náà ni pé kẹ́ ẹ bá tèèyàn jẹ́ káyé lè rí yín. Ṣán wá rí yín lénìí. Mo ní ṣán wá rí yín. Ọmọ tẹ́ ẹ pété pèrò kẹ́ ẹ dọwọ́ ẹ̀ délẹ̀. Kàkà kó ṣubú, pípele ló ń pele sí. Inú ẹ̀mí gígùn àlàáfíà ta ikú bálẹ̀ ọ̀rọ̀. Mo ní wípé kí Lọlá Fádúrí jáde ní 2025. Torí wọ́n fi owó iṣẹ́ Lizzy, wọ́n fi ra tíkẹ́ẹ̀tì fún yín. Àmọ́ Ìyábọ̀ Òjó lè lọ mú spam obìnrin kó fi ṣe DNA fọ́mọ ọkùnrin ọmọ ọlọ́mọ nígbà tí Ìyábọ̀ Òjó ń ṣe Alọ́ba family. Ojú gbà mí tì fún yín. No wonder. Ṣé bára lẹ tún fẹ́ gbà ni àbí donation lẹ need? Torí evidence tẹ need ní 2025 ìbànújẹ́ ló jẹ́ àti ìyàlẹ́nu ló jẹ́ wípé ó yẹ kẹ́ ti béèrè yẹn tipẹ́tipẹ́. Kò ń ṣe time tí Ìyábọ̀ Òjó mú spam obìnrin tó lọ fi ṣe DNA fọmọ ọkùnrin. Kò ń ṣe time yẹn ló yẹ kẹ́ jáde. Tó bá wá jẹ́ pé ẹ̀yin lẹ bí Mohbad tẹ wá gbọ́ pé Ìyábọ̀ Òjó pè yín bastard, àgàgà tí Ìyábọ̀ Òjó wá lọ gbé spam obìnrin tó fi ṣe DNA fọmọ yín ọkùnrin, ẹ má ti jáde láyé. Ní tó bá mú yín ní interest láti mọ̀ pé ṣé tòótọ́ ni Lizzy ń sọ àbí irọ́ ni Lizzy ń pa, àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ń wá ọ̀nà tẹ́ fẹ́ fi shield Ìyábọ̀ Òjó. Irú ìró ń borùn èwo nínú gbogbo yín lè ò ti lànà kíní tá à ń wú yìí kọjá. Nígbà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú yín ní some years ago wọ́n là ń bú yín. Ebe yín ni pioneer iṣẹ́ donation. Ebe yín ni pioneer. Èwo nínú gbogbo àwọn tó súnmọ́ Ìyábọ̀ Òjó tí ò ti fọjọ́ kan ọjọ́ méjì gba donation. Ìgbà wo lọ̀rọ̀ donation ní setting? Ṣé bọ́jọ́ kìíní àná tán ni mò ń bú yín? Ṣé kìí ṣe lórí ọ̀rọ̀ donation? Àwa tá a ti rí ọjọ́ ọ̀la pé iṣẹ́ donation tẹ́ bẹ̀rẹ̀ yìí in future ó ṣeé ṣe kẹ́mi máa lọ sí. A mọ̀ pé àwọn ọmọ tẹ́ train gan máa graduate the level yìí. Ẹ jáde kẹ́ ẹ wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó. Lọlá Fádúrí wojú mi. Eyín tájá bí bọ́mọ ìṣeré ló fi ń bù jẹ. Ojú mi dáadáa. Mi ti débi tọ̀dọ̀ ẹ mo máa débẹ̀. But hold on. Hold on. Bẹ́ẹ̀ náà ló lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ yẹn. Èmi pé òun síṣẹ́ ní 20 kinní kan almost 20 years ago. Èmi ò fóun lówó iṣẹ́. Ẹ jẹ́ ká gbọ́ ti Lọlá Fádúrí kí n lè bá mọ sáìsì kòbókò tí máa yọ nínú omi. Ọmọ yín ò ṣàgbàfọ̀. Ó ń káṣọ wálé ẹ rójú olè ẹ ọmọ. Ojú òtí yín rí ẹsẹ̀ yín ò padà. Wọ́n ń pè yín lábì fún ràìràì. Ẹ kó fún yín sínú gọ́tà bí àkísà. Wọ́n ní kẹ́ gba ọmọ ẹ nínú òkúta lẹ fẹ́ fi fọ́. Sórí burúkú tí Ìyábọ̀ Òjó ń ṣe lórí cyberspace. Ṣé nǹkan ìmúyangàn ni? Tó ra wí tó ń sìn. Ẹ̀lẹ́lẹ̀ yẹn ṣe dín. Jàn kìíní kẹ́ndí níbi ìfẹ́. Ìyẹn ló kú ọmọ tí gúrùpù yín fi gba donation. Mo níyẹn ni spam ìyá Mohbad wọ́n fi ṣe DNA fún ọmọ Mohbad. Àtẹ bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú iṣẹ́ òṣì yìí. Ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Mohbad látijọ́ tí Liam ti di ayé ní Ìyábọ̀ Òjó ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú Liam. Àtẹ̀ní àtọ̀lá Liam ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ìyábọ̀ Òjó ti gbàgbé sí ayé àwọn ọmọ ẹ̀jẹ̀ láì ṣe ti Liam for the rest of that boy's life. Kàkà káyé Liam bàjẹ́ àwọn ọmọ tó jáde lára Ìyábọ̀ Òjó láyé wọn máa bàjẹ́ beyond repair. Mo sọ tó ń gbà yẹn, mo sọ bẹ́ẹ̀. Mo sọ náà. Mo sọ.
mo ní Ìyábọ̀ Òjó kí ló ń gbé Liam jáde fún. mo ní Gistlover kí ló ń post ọmọ ọlọ́mọ fún. ẹjọ́ ẹ̀yin èèyàn mi mò ń bọ̀. hello. àná ó ti di double nìyẹn you shouldn't have. ó ti pé méjì pé wọ́n kàn ṣe pé the other pé kí lórúkọ ẹ̀ pé ọmọ ti bí zina kíní tún ti ṣòwò ẹ lọ bẹ̀ kẹ́ lọ gbowó yín bó ẹ má pẹ́ ẹ pẹ́ gbọ́n yín ẹ tilẹ̀kùn ẹ má bínú ẹ̀yin èèyàn mi. ẹ jẹ́ ká máa gbé kíní wa lọ ẹ jẹ́ ká máa gbọ́ kíní lọ mo fẹ́ gbọ́ tán. so èmi á wá jí ní 2025 ẹ̀ ó mi màá wá parọ́ kí ló mo fẹ́ gbọ́ mo tẹ̀ fẹ́ gbọ́ ti Lọlá Fádúrì kí n gbọ́ ti Lọlá Fádúrì ìyẹn ni màá fi mọ bí mo ṣe máa bínú tó. ẹjọ́ máa dá mi ló máa post kìíní yìí o. lórí ẹ tiẹ̀ tún ló máa fún Lọlá Fádúrì níbi tẹ́ rora yín pin dé. mo ní ẹ tún pe Lọlá ẹ tún ló máa fún Lọlá Fádúrì níbi tẹ́ ìrora yín pin dé. ẹ já máa gbọ́dọ̀. so mi fẹ́ kẹ́ parọ́ fún mi rárá ẹjọ́ bó bá ṣe rí mi kẹ́ ṣe sọ tẹ́ bá bò mí Ọlọ́run níbò yìí o torí ẹ̀yin náà bí àwọn ọmọ tí God bless you. ìwọ kọ́kọ́ dúró torí Lọlá Fádúrì bí àwọn ọmọ títí ẹ̀ Lizzy Anjorin ò dẹ̀ bí títí ẹ̀ bàbá Mohbad ò bí títí ẹ̀ Naira Marley ò bí títí ẹ̀ a ní nǹkan tọ́lọ́run ṣe yín bó ṣe yín nìyẹn sẹ́ iṣẹ́ tí gbogbo yín yàn láàyò ń ṣiṣẹ́ gidi téèyàn bá ti ya Lizzy calm down Ìyábọ̀ Òjó wàá jẹ burúkú yà Ìyábọ̀ sórí gbogbo géèmù yìí ó ti ń gba tipẹ́ ẹ̀ǹdí ẹ lélẹ́yìí